àjùmọ̀ṣepọ̀ o nítorí kó lè dà, torí bí a bá dá ṣe kó lè wúlò, èyí àdíjọ ṣe gígùn ní gúnrégé. Eléyìí lórin tí a bá lẹ́nu ẹ̀yin bàbá wa tẹ́ ẹ kọ́ wa tẹ́ fi mọ̀ wá, torí pé ló ṣe déédé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí nípasẹ̀ àjọ ìkíní kejì tí wọ́n pè fún ìpàdé àlàáfíà, ìgbédìde ìṣàtúnṣe lórí àwọn ìrìn àjò eléyìí tí a nílò nínú ìṣẹ̀ṣe. Nítorí pé bí Olódùmarè báwo ni kí n gbé gbà, báwo ni kí n gbé lọ, bí ìrìn àjò bá pè fún àtúnṣe, téèyàn bá ń bẹ nínú alátúnṣe, ó túmọ̀ sí pé èèyàn ń ṣe ìsàmì tàbí bí ìranrú ẹni bẹ́ẹ̀ bó ti rí. Èyí ni mo fi ń kí ẹ̀yin bàbá wa lọ́tún lósì níwájú lẹ́yìn, pàápàá jùlọ àjọ láràbà káàkiri gbogbo àgbáláyé, tí ó jẹ́ pé ní ọjọ́ 11 oṣù karùn-ún eléyìí tí a wà nínú ẹ̀ yìí, ìpàdé kan ó wáyé ní ìlú Ilé Ifẹ̀ ní ọjọ́ 11 oṣù karùn-ún. Ìpàdé tó máa wáyé yìí láti pàṣẹ àwọn àjọ láràbà eléyìí tí bàbá wa Awódọ̀tun Awóreni olùṣẹ̀ṣe ti àgbáyé tí wọ́n jẹ́ agbẹnusọ, tí wọ́n jẹ́ lábẹ́ àṣẹ wọn pé gbogbo ohun tí àjọ láràbà bá sọ, tí wọ́n bá wí, àwọn ni wọ́n sọ, àti ìṣàkọ̀tún kejì ìyẹn àjọ ti Ifá International Council of Ifá Religion lábẹ́ àṣẹ bàbá wa Sọlágbadé, kábíyèsí bàbá Olúwo Sọlágbadé Pópóọlá, àti bàbá mi akọ̀wé wọn bàbá wa Fáfọlárìn Agboola, eléyìí tí wọ́n di àkóso bẹ̀ mú. Àjọ láràbà káàkiri gbogbo àgbáláyé, àwọn ni wọ́n ṣe kò kárí ìrìn àjò yìí àti àjọ International Council of Ifá Religion tí ètò náà tí yóò wáyé. Kí làwọn ètò yẹn, kí ló fẹ́ dálé lórí? Ìgbédìde àwọn ìrìn àjò tó pè fún àtúnṣe nínú ìṣẹ̀ṣe, gbogbo kùdìẹ̀kudiẹ eléyìí tó jẹ́ pé ó ti ń bẹ látẹ̀yìnwá, kí wọ́n lè bá ṣe àtúnṣe lórí ẹ̀. Mo bẹ̀ yín bàbá, mo bẹ̀ yín ìyá, mo bẹ̀ wá lọ́mọdé, mo bẹ̀ wá lágbàlagbà. Iṣẹ́ tá a bá rán kọ̀ kì í pa ikọ̀. Kí ni mo mú jáde pẹ̀lú ọ̀rọ̀ òwe tí mo pa ìkówé kọ́ ọmọ jẹ́ tẹ̀yìn àgbàlagbà ni pé nítorí pé Olódùmarè dá ẹ fún alátúnṣe, a ní láti ṣàtúnṣe ń tọ́ba ẹ, torí pé tó gìrì tí ò bá lanu aláǹgbá ò ní wọbẹ̀. Àjọ láràbà lábẹ́ àṣẹ bàbá wa Awódọ̀tun Awóreni wọ́n ṣe akitiyan wọn. Bẹ́ẹ̀ náà ni àjọ Ifá International Council tí àwọn náà tí wọ́n gbà láti jókòó ìpàdé ìrìn àjò yìí ní ọjọ́ 11 lẹ́ẹ̀kan sí oṣù karùn-ún eléyìí tí a wà nínú rẹ̀ yìí. Gbogbo àwọn ìrìn àjò tí wọ́n fẹ́ ṣiṣẹ́ lórí iná ni ohun tí a ti kà sílẹ̀, àtàwọn nǹkan míì eléyìí tí a ti rántí sọ, torí pé àwọn bàbá ní bí ojú bá kojú báyìí wọ́n ní àlàátọ́. Àjọ kìíní àjọ kejì tá a dárúkọ yìí, àwọn tó Olódùmarè fi ṣe akitiyan lórí ìrìn àjò yìí ní ọdún gbọọrọ sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ò sí nílé ayé. Bí a bá wá rẹ́ni tó jẹ́ pé ó jẹ́ olórí lórí àjọ kìíní àjọ kejì tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ti kú tí ò sí láyé mọ́, tá a bá wá rẹ́ni tí ń fi kú yọ̀ wọ́n, tí ń sọ pé àkúntúkú ẹ̀ lọ́nà ọ̀run pé lágbájá ti lọ, tàbí ẹni tó kú tá à ń fi kú yọ̀, ikú tá a fi ń yọ̀ yìí ká rántí pé ẹni tí ń fi kú yọ̀ ni náà padà kú. Kí wá ni ohun tá a fẹ́ rí gbà bí kìí ṣe pé ká pè fún àtúnṣe, torí pé àtúnṣe tá a bá ṣe, ìgbìyànjú tá a bá ṣe, eléyìí ni ayé ọmọ sọ nípa mi, nípa rẹ, ìyẹn tó bá di lẹ́yìn wá ọ̀la. Nítòótọ́ bí nǹkan bá fẹ́ dára kì í dára pẹ̀lú ìrọ̀rùn. Kò sí ní tẹ́nìyàn fẹ́ ṣe láyé tó jẹ́ pé nípasẹ̀ sùúrù ni ó ṣe dáa. Ṣùgbọ́n ẹ̀yin baba ní ṣàkọ̀tún, ẹ̀yin baba ní ṣàkòsì, ẹ bá mi ṣètò ìrìn àjò ẹni bó ti tọ́ àti bó ti yẹ, torí pé ẹ̀yin baba wa tẹ́ ẹ jẹ́ àgbàlagbà fún wa lénìí, ẹ̀yin náà ti fìgbà kan jẹ́ ọmọdé rí. Àwa náà táwa náà sì jẹ́ ọmọdé lọ́jọ́ òní. Olódùmarè kó má jẹ́ ká gbérun dúdú orí wa ká má gbé wọnú ìlẹ̀pa.
àwa náà padà dàgbà lọ́jọ́ ọ̀la. Èyí tẹ́ ẹ bá ṣe àwa ń ròyìn tiyín bí ẹ̀yin náà ti ń ròyìn àwọn tí wọ́n ti lọ tí wọ́n ṣẹ́kù fún yín tẹ́yìn sì gbé dìde láti bẹ̀. Ẹni tínú bá ń bí ẹ jẹ́ ká fọwọ́ ká fi wọ́nú. Òṣùbàrè láti Orísun ti Ifẹ̀, òṣùbàrè láti Orísun ti àwọn alálẹ̀. Ẹ jẹ́ ká tó kó tù kọ́bà k'Olódùmarè kó sì bá ní fi àánú ire lọ́pọ̀lọpọ̀ kó lè bá ní fi sí. Mo bẹ̀ wá mo rọ̀ wá ní ọjọ́ 11 oṣù karùn-ún ìpàdé yìí ó wáyé nílé Ifá àgbáyé eléyìí tí ó máa wáyé nílùú Ilé Ifẹ̀. k'Olódùmarè kó ṣọ́ èmi àti ìwọ kó ṣọ́ wa jùjọ́ náà lọ. Ohun tí mo wá tó fẹ́ sọ wa ni pé abala kìíní abala kejì àwọn ìgbésẹ̀ tó bá yẹ ká gbé láti lè jẹ́ kí ìkíní abala kìíní abala kejì ká rìnrìn àjò yẹn lọ́nà ẹ̀tọ́, ká pè wọ́n lọ́nà ẹ̀tọ́ láti jẹ́ kí wọ́n fi lè wá, nítorí pé wíwá wọn ló ṣe pàtàkì. Bá a bá wá rìn lọ́nà ẹ̀tọ́ àwọn ẹni tá à ń retí a lè má rí wọn o. Èmi sọ yìí mo dánu dó torí pé ìránṣẹ́ ti rí kọjá lọ, ṣùgbọ́n a ó sì sọ nípa tèmi pé lágbájá sọ. Ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe kó lè bá a rí bí ó ti yẹ kí ó rí. Pàápàá jùlọ ká tó rántí ọdún ìpẹ̀là ló tó kù síwájú wa díẹ̀ yìí. Orin tá a sì máa ń kọ níbẹ̀ ni pé ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe o, ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe, ọmọ mélòó lẹ̀ dúdú o tí ó fi yín kánú, ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe, ìpẹ̀ ńlá ń ṣe fúnra wa. Ẹ dákun ẹ jèbù rẹ àwo olùgbẹ́bẹ̀. Ọ̀rúnmìlà jẹ́ pé wá nínú odúfà rẹ̀ ó ní bí ìgbẹ́ bá jẹun tó bá yó tán yóò kọ bí rùdùrùdù sókè. Àwọn ló dífá fún wọn lóde Ìnàbò níjọ́ tí wọ́n ní kí wọ́n rúbọ kí wọ́n má bàa ṣe kù kéréje. Àwọn ará òde Ìnàbò wọ́n gbẹ́bọ bẹ́ẹ̀ ni wọn ò rú. Ọya gbéra oore ilé tiẹ̀ nílé Irá ó lọ fìdí ìtàn balẹ̀ ńbẹ̀ pé lè hunu. Ṣàngó gbéra oore ilé rẹ̀ ní Kòso ó nílé tòun nu. Ọbàlùfọ̀n gbéra oore ilé rẹ̀ lẹ́rìn ó níbi tóun ó dìmọ̀ dìmú tòun nu, òun ò bá wọn ṣe mọ́. Ògìyẹ gbéra ó sì wá sínú ilé rẹ̀ l'Éjìgbò, òun náà níbi tóun náà máa dìmú nu. Ǹjẹ́ ẹ̀yin ará òde Ìnàmù, ṣé Ìnàmù yìí ṣé wá ń kù kéréje ni àbí ò kù kéréje? A ní láti kíyèsí, nítorí pé ìran àtẹ́lẹwọ́ ní máa ń fòde ṣọ̀kan, àtàǹpàkò nìkan ní máa ya tiẹ̀ sọ́tọ̀. Ẹ jẹ́ ká jùmọ̀ ṣe. Bí àtàǹpàkò ṣe wá ya tiẹ̀ sọ́tọ̀, ó níṣẹ́ tí àtàǹpàkò náà tó ń ṣe é fọwọ́. Ẹ rí márààrún bó ṣe rí ń ló bí àtẹ́lẹwọ́. Bí ó bá sí àtàǹpàkò níbẹ̀ bí ìlagbà ńlọ́wọ́ ó rí, yóò kàn rí bí ìlagbà ni. Ṣùgbọ́n àtàǹpàkò tó ṣe tiẹ̀ nímẹ̀yà ó túmọ̀ sí pé níbi tó náà dúró síbẹ̀ kì í ṣeré ní í ṣe o. Ẹ jẹ́ àgbà yìí rò, ẹ jẹ́ àgbà yìí rò, ẹ jẹ́ ká fi ọ̀tún ká fi wẹ òsì, ká fòsì ká fi wẹ ọ̀tún kí àtẹ́lẹwọ́ kó lè bá a ṣe mọ́. Àtúàbà fẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ èmi ọmọ yìí tí ò yí padà, Evangelist Adéfá Ìwà Lẹ̀sìn. Ire o.